ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ kú o ká bá ṣàna ṣe dáadáa. ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2020 ní ikọ̀ ìṣẹ̀dálẹ̀ ṣe àbẹ̀wò ẹ̀kọ́ ayẹyẹ orí kádún sí ìyá àgbà Sínátù Àdùkẹ́ Sanni ìyá Olúmọ ní ilé wọn tó wà ní ìsàlẹ̀ Ìtòkò ní ìlú Abẹ́òkúta. ìyá àgbà yìí ni wọ́n ṣe ayẹyẹ orí kádún ọdún 136 136 ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2020. ọdún 1884 ni ìyá àgbà yìí délé ayé tí wọ́n sì ti láǹfààní láti rí ìgun àpèrè Aláké ilẹ̀ Ẹ̀gbá 6 ọ̀tọ̀ọ̀tọ̀. nígbà tí a gbìyànjú láti bá màmá sọ̀rọ̀ pé kí lohun tí wọ́n kíyèsí àbí ohun tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí àṣírí ìgùn ẹ̀mí yìí tí wọ́n fi gé ìyá àgbà tí ó dàgbà jùlọ ní ìpínlẹ̀ Ògùn, ẹ jẹ́ ká gbọ́ ohun tí màmá sọ. ẹ ṣé yóò sì túbọ̀ gùn sí i. ẹ wá dàkú bí ìgbà wo lẹ ti wà ní ipò ìyá Olúmọ. ọ̀rọ̀ ni ìyá Olúmọ ọjọ́ bí jẹ ìyá Olúmọ. Ìwé tí ìyá òrìṣà Olúmọ ní òfin náà ni àti wọ́n ti ń lò wọ́n ti ń lò wọ́n ti ń lò àti bójú tí ọjọ́ ẹbí. ṣe láìsí wọn náà ó sì máa transfer fún un. ẹ̀yin kọ́ mọ̀ àwọn máa sọ wọn náà. wọ́n bí yín sínú ẹ̀ ni ìgbà náà lẹ́dẹ̀ tí ń ṣe é. tó bá dé aṣọ ìdánwò wọ́n ṣẹ̀ bá dé aṣọ sílẹ̀. ẹ ṣeun púpọ̀ yìí. òrìṣà tó wà lábẹ́ Olúmọ ó pọ̀ ó bẹ̀rẹ̀ láti òrìṣà Ìgbù tí àwọn Yorùbá máa pè ní òrìṣà Ìgbù àwọn Ìgbò wá translate fún sí àwọn white tó bá wa ṣe wọ́n wá translate sí God of longevity. Yes, God of longevity. a ní Ọbalúayé tí a mọ̀ sí Ṣọ̀kànmí àfò Elédùmarè. Ṣàngó wà ń bẹ̀. Ọ̀yá wà, Ọ̀ṣun, Ọbàtálá, Aráàgbó, Ògún, Èṣù òrìṣà 16 náà lábẹ́ Olúmọ yẹn. bẹ́ẹ̀ tí òrìṣà tó wà òrìṣà 16 wà ń bẹ̀. òrìṣà 16 yẹn tó wá special jù lábẹ́ Olúmọ ni wọ́n pè ní òrìṣà Ògún. òrìṣà Ògún yẹn jẹ́ òrìṣà tó yẹ pé abẹ́ Ọ̀tà ló ń gbé. wọ́n bí wa ń bẹ̀, wọ́n bí wa síbẹ̀ ní bá ṣe bá wọ́n ṣe bí màmá wa síbẹ̀. abẹ́ Ọ̀tà ò ní òrìṣà yẹn ń gbé. òrìṣà kì í ṣe òrìṣà tó ń jáde. òrìṣà yẹn dẹ̀ jẹ́ pé òrìṣà tó yẹ pé ó wà tútù ẹ pé kò fẹ́ irọ́ kò dẹ̀ fẹ́ ká dàbẹ̀ ni pé a ní nìkú sínú sí ọmọlàkejì bẹ́ẹ̀ ni pé ká máa dára wa òrìṣà yẹn ò fẹ́. òrìṣà yẹn kẹ̀ní kò fẹ́ bíi cheating ìyànjẹ kò fẹ́ ìyànjẹ láàrin ara wa tàbí láàrin àwọn tó bá ṣòrìṣà ń bẹ̀. gbogbo ẹni ẹ̀dákẹ́dà tí wọ́n bá fún ní òrìṣà yẹn omi òrìṣà yẹn mu kò gbọ́dọ̀ ṣe ọmọlàkejì ẹ̀ láìda kò dọ́ gbọ́dọ̀ péré ọmọlàkejì ẹ̀ ní láburú tàbí kó lọ péré ẹnìkan láti ta pé ok kẹ́yìn kọ́wọ́ yẹn máa lo òkè kó fẹ́ bí kọ́wọ́ yẹn kó fẹ́ dáwọ́ yẹn padà sẹ́yìn òrìṣà yẹn ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ ní òrìṣà Ìgbù. òrìṣà Ìgbù dẹ̀ yẹ pé òrìṣà tó jẹ́ pé ó da tó ń bùkúnyàn kò sí tí ẹ wá dọ̀dọ̀ ẹ̀ tí kì í ṣe agbára tọ̀rọ̀ lọ́hùn. wọ́n tó bá ti ní believe
lórí òrìṣà yẹn pé ok o torí ọmọ wá sọ́dọ̀ ẹ̀ tàbí o torí pé iṣẹ́ o wá sọ́dọ̀ ẹ̀ tàbí o torí nǹkan kan wá sọ́dọ̀ ẹ̀ tó bá torí ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ òrìṣà yẹn bá ẹ kí ọ ẹ̀ lórí ọ̀dọ̀ tí wọn bá gbá láàárọ̀ ẹ̀ dọ́dọ̀ ẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run bó bá dùnkù wá ṣìyè ẹnìkan ṣì wà lọ́wọ́ tèmi sì ń tọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí ọlá ìyá wa ó wà nílé ń bẹ̀ tí mò ń tọ́jú mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run dẹ̀ fún mi ní àlàáfíà fún lálàáfíà ọ̀dọ̀ fún mi níṣẹ́ ìṣe láti pàṣẹ òrìṣà yẹn òrìṣà àgù n tó so mọ́ òrìṣà àgù pọ̀ o n tó so mọ́ òrìṣà àgù ó pọ̀ òrìṣà àgù ìlú tó fẹ́ jù ní ẹni bá sòtítọ́ tó dẹ̀ ṣòdodo tí kò nínú bí ni ọmọlàkejì ẹ̀ abẹ́ Olúmọ yẹn tún wà Olúmọ ó ní òrìṣà tiẹ̀ tó yẹ pé tí àwọn Aláké of Ẹ̀gbáland primary ruler tó máa ń bọ lọ́dọọdún igi kan wà lẹ́nu ọ̀nà bíi ilé òrìṣà wa àpègẹ́ nígi àkókò igi àkókò yẹn gẹ́gẹ́ bí àwọn bàbá àti ìyá wa ti sọ fún wa ó ti lé ní 260 years tó ti wà ń bẹ̀ but kò ga igi àkókò yẹn náà fi ń já ewé fún the primary ruler of Ẹ̀gbáland òdì wọn máa ń jalè Aláké lórí tó bá fẹ́ jáde primary ruler of Ẹ̀gbáland ló fi ń jọba igi yẹn kẹ̀rẹ́ wọn gbọ́dọ̀ já sórí ọba mi pé ordinary ọba o tí Aláké of Ẹ̀gbáland yẹn tó bá yẹ pé ọmọ 50 years ní tó fẹ́ jọba yẹn wọ́n gbọ́dọ̀ yìnbọn 50 ń bẹ̀ kan tó jà igi yẹn ṣì wà ń bẹ̀ ojúbọ Olúmọ gangan ìran ọkùnrin ló ń bọ o kò sí tí èèyàn wá débẹ̀ tí kò gbà Olúmọ tẹ́ wá ń wò yẹn gẹ́gẹ́ bá ṣe gbọ́ ìtòkò ló ní Olúmọ kì í ṣe Èkìjà Olúmọ ó yíjú sí ìtòkò ni ó yẹ ń sí Ìkìjà ìran tó kò òun ló ń bọ Olúmọ ló ń náwó sí Olúmọ ó pẹ̀lẹ́ nìkan náà tó ń bọ ìran tó kò òun ló ń fún Olúmọ ní nǹkan kí nǹkan tó ní mo bá fẹ́ gbà but àlejò oríṣiríṣi àlejò ló ń wá síbẹ̀ àwọn Brazil wá bẹ̀ tí wọ́n wá ń bọ̀ America wá bẹ̀ tí wọ́n wá ń bọ̀ London wá bẹ̀ tí wọ́n wá ń bọ̀ tó yẹ kẹ́ white Ghana tí wọ́n wá ń bọ̀ tí wọ́n wá ń bọ̀ tó bá rí i pé wọ́n ṣe nǹkan pé òkè ó pàtẹ́ ìmọ̀ Olúmọ wọ́n máa wá síbẹ̀ àwọn wá bọ̀ ṣó bá mi yé yín but and every day wọ́n máa mú ọpẹ́ wá fún wa I could remember a story woman kan láti Port Harcourt ó wà nílé ọkọ fún complete other 17 years kọ́ ni so woman ó dẹ̀ ti wà ní age of 45 that time mo rò pé ó kàn nífà ní Port Harcourt ni wọ́n wá ní kó wá bọ Olúmọ kó lọ mú ewúrẹ́ dúdú kó lọ fi bọ Olúmọ nítorí ọmọ torí àwọn èèyàn ọkọ ẹ̀ wọ́n dàbí ẹni pé wọ́n ti ń sọ̀rọ̀ sí so ilé ìlàwà ńjọ yẹn yọkì náà ayé ìgbà yẹn kò tí ì sí set ni wọ́n á pè mí pé ẹnìkan fẹ́ bọ Olúmọ mo lọ pé kejì mi tí wọ́n jẹ́ Suleiman owó fa bàbá wa lè ṣe wà láyé ńgbà yẹn bàbá onífá kí ló ń kọ bàbá Ifágbèmí bàbá wa Fágbèmí bàbá Fágbèmí bá pè wá ẹ máa sọ pé ẹyá ẹ lọ bọ Olúmọ fún ìyá yìí bàbá débẹ̀ àwa tí mo rò pé a máa jẹ ẹran bàtà débẹ̀ apá bí obì yàn àwa fi obì àfi ń bèrè nítorí obì la fi ń wádìí ọ̀rọ̀ lẹ́nu òrìṣà wa àfi obì àfi wádìí ẹran yìí pípa ni ó ní kì í ṣe pípa ẹran yìí bá ní ká ṣe ṣe ó ní ká sílẹ̀kùn Olúmọ yẹn ká sọ ẹran yẹn sínú ẹ̀ ká tì mọ́ ọtí nǹkan ó ní kì í ṣe mímu obì nǹkan ó ní kì í ṣe jíjẹ àwa owó tó yà fipá bí a gbọ́dọ̀ béèrè owó má bẹ̀ ká béèrè owó gbogbo ẹ̀ ló ń gbá yọ àtòmí tá a gbé débẹ̀ àti ẹ̀fẹ̀ tá a gbé débẹ̀ Olúmọ gbà àmọ́wó àyàdàtà kò tó àmọ́ ẹlẹ́kù àṣírí ẹlẹ́kù àsọ̀ràn sínú ẹ̀ àti ilẹ̀kù pa lókàlókù àìsẹ̀ padà máma àdúrà gbà o tó bá ti ń bọ̀ lẹ́ẹ̀mí ayọ̀ àti nídùn ni máa fi wá bí o màmá yẹn kò gbọ́ Yorùbá o òyìnbó bí mi náà ṣe gbóyìnbó bí mi nítorí mo náà bá kúlákúlá òyìnbó lẹ́nu àwọn bíi broken lálá kan mo ṣe gbóyìnbó mi mo ṣe àṣàdúrà fún màmá kan ìyanu tá wá rí bẹ́ẹ̀ ni pé nígbà tó máa dijọ́ keje ẹran yẹn
ó kú ò tí ẹ bá wo distance ibẹ̀ yẹn náà àárín àpáta yẹn ó wáyọ lójú òrìṣà àwọn ìyá wa òrìṣà Àgùn ìyá wa kan wà à ń pè ní yamúbọ ìyá alájẹ sílẹ̀kùn tó máa kọ́kọ́ sílẹ̀kùn ó kan ẹran irú ẹran wo leléyìí ó tilẹ̀kùn ilẹ̀kùn òrìṣà ó wá bá ìyàwó ńlẹ̀ ìbá ìyàwó ọ̀sìn débé wọ́n ń gbé ilé iwájú mbẹ̀ níbi tí mo ti ní kẹlẹ̀ pàdé àwọn ilé iwájú mbẹ̀ níbi tí mo ti ní kẹlẹ̀ pàdé àwọn màmá wa lẹ́ẹ̀kan. wọ́n dé màmá wa pè mí láwálé mo ní wá o wọn náà ní nǹkan àbàmì kan ní Olúmọ nǹkan àbàmì kẹ̀kẹ́ ní èmi dẹ̀ ni èmi máa ń fa àgbo káàkiri nígbà yẹn máa ti mú ògo tèmi bá ti gbó máa owó wà èmi lọ́n tèmi wọ́n á bò pé pàṣẹ wá délẹ̀ kí wọ́n á sílẹ̀ pé abẹ́ ẹran tí lọ́gbẹ́ wà fi bọ Olúmọ rè wọ́n ní ọ̀rọ̀ yìí agbọ́dájọ́ inú Olúmọ láti mọ́ o bó bá jẹ̀ ṣe débí báyìí kò yẹ wá tó yẹ pé àwa l'Olúmọ ní ti máa mú lọ bẹ̀rẹ̀ fídíò bí ibẹ̀ ṣe rí síra wọn lábẹ́ ṣe. àtẹ bá fẹ́ láti mú wa débẹ̀ tá a bá ṣe tán pẹ̀lú. pẹ̀lú wọn mú wáyé tó wá pò pé wọ́n wá mú àwọn màmá wa pé onífá pé ní kinní àwọn náà ìtàwọn aṣọ oníṣègùn ni wá àwọn náà ń woṣẹ́ fún yàn àti wọn a máa ń jẹ́ ká fi ọwọ́ ara wa béèrè nǹkan yìí wọ́n á pè onífá láti ta ẹran yẹn pé kán filẹ̀ kọ́ màmá máa sin ẹran yẹn lẹ́tùpẹ́ lọ́dọọdọ ẹran yẹn lóyún bí báyìí mo máa bí òbí méjì màmá yẹn lóyún lọ́hùn ní Port Harcourt mo máa bí òun náà bí bèjì títí ẹran yẹn fi lò bí ọdún 11 ẹran yẹn lè bímọ nígbà 11 màmá yẹn lè bí bèjì lẹ́ẹ̀mẹ́ta tí náà ọmọ màmá yẹn kó ọmọ wá fi dúpẹ́ tí náà ọmọ màmá yẹn àwọn náà sì wọ́n sì wá sí Olúmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn táyé kọ́ ẹ̀ wọ́n kankan wọ́n wá sí Olúmọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní. ṣé àsìkò kan náà ni wọ́n máa ń ṣe ọdún bí àsìkò wo ni wọ́n máa ń ṣe àwọn ọdún ìtira wọn gẹ́gẹ́ bí ọdún ọlọ́dọọdún. ọdún òrìṣà Àgùn ó bẹ̀rẹ̀ láti March 15 oṣù mẹ́ta la fi ń ṣe ọdún Olúmọ oṣù kejì kan ní kábíyèsí máa ń ṣe náà. February lóṣù àmì tó bá ṣe lóṣàbídé òun náà ṣe ọdún ti ojúbọ Olúmọ gangan. alákẹ́mára màálù wa tó màálù àwọn fún un náà fi ń bọ.